Hello, aunty. Ẹ kúrò lẹ́ o. Ẹ kúrò lẹ́ sir. Ẹ jọ̀ọ́ ibo ni mo ti lè rí ilé aṣẹ́wó bíbá? Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan ibi tí mo ti lè rí ilé aṣẹ́wó bí fẹ́ sọ fún mi. Ilé aṣẹ́wó. Kí lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀? Ẹ̀yin ṣáà help mi ibi tí ilé aṣẹ́wó bá wà ní sọ fún mi, ẹ jọ̀ọ́. Ilé aṣẹ́wó, ilé aṣẹ́wó. Èmi ò mọ ilé aṣẹ́wó, kí lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀? Ẹ help mi, ẹ bá help mi máa appreciate. Kí lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀? Ẹ̀yin ṣáà help mi ibi tó bá wọ́n tí ilé aṣẹ́wó bá wà ní kẹjọ kan. Ilé aṣẹ́wó, what's this? Ẹ jọ̀ọ́, máa appreciate yín gan tẹ́ bá lè sọ. Ilé aṣẹ́wó. Ẹ mọ̀ pé ilé aṣẹ́wó yẹn máa ń sanwó ń bẹ̀. Ẹ̀yin má worry, ẹ ṣáà sọ bẹ̀ fún mi, ẹ jọ̀ọ́. Èmi ò mọ ilé aṣẹ́wó kankan. Ẹ jọ̀ọ́ àǹtí. Èmi ò mọ ilé aṣẹ́wó kankan. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ máa lọ lé kí ló ń ṣẹlẹ̀ báyìí ilé aṣẹ́wó ní December. Ẹ jọ̀ọ́. Mi ì má ìdíye tó bá máa ná mi, ẹ̀yin ṣe sọ bẹ̀ fún mi. Ẹ fẹ́ sanwó. Ẹ̀yin ṣáà má worry, ẹ sọ bẹ̀ fún mi. Jẹ́ máa sanwó. Àǹtí, ilé aṣẹ́wó tẹ́ bá mọ̀ ní kẹ́ sọ fún mi, ẹ jọ̀ọ́. Help me, mo need ẹ gan ni. But should I do this? Èló lẹ fẹ́ san? Àǹtí, tẹ́ bá mọ̀ ibẹ̀ ní kẹ́ sọ fún mi. Tẹ́ bá wá dẹ̀ ṣe pé ẹ fẹ́ help mi ẹ jẹ́ kí n mọ̀. Ṣé kí n help yín ni? Èwo lẹ fẹ́ nínú ẹ̀? Ṣé kí n gbé lọ sí ilé aṣẹ́wó àbí kí n help yín? Mi mind. Ẹ jọ̀ọ́. Should I do this or should not do this? Yes, auntie. And this Christmas is very boring. Help me. And it's broke. What do I do about this now? Ilé aṣẹ́wó àbí? Ilé ẹ̀ ni àbí ẹ fẹ́ aṣẹ́wó? Anyone. Ṣé mi jọ aṣẹ́wó báyìí? Mo jọ aṣẹ́wó but mo lè help yín. Mi ì máa tẹ̀ bá máa help mi. Àbí ẹ ṣọ́ pé ilé aṣẹ́wó lẹ fẹ́ ni àbí aṣẹ́wó lẹ fẹ́? Anyone. Ajú aṣẹ́wó fún mi dédé tàbá dẹ̀ aṣẹ́wó ẹgbẹ́ fún mi. Ẹ má rọrí mo mọ ilé aṣẹ́wó. Ẹ help me. Ẹ help me, ẹ jọ̀ọ́. Ṣé kí n máa ṣe? Ẹ jọ̀ọ́. Ilé aṣẹ́wó, ilé aṣẹ́wó. Kí wọ́n wá ṣe báyìí o. What do I do right now? I don't know how to help you. Please. Ṣé tí bá wá ṣe fún yín sìn báyìí, ṣé máa sanwó gidi? Ìyẹn má worry. Èló lẹ fẹ́ san báyìí? Èló lẹ fẹ́ gbà? Èmi ò kí ń ṣeṣẹ́ aṣẹ́wó normal but ẹ mọ̀ pé season tá wà báyìí. Iye tẹ́ bá fẹ́ gbà máa fún yín. Iye tẹ́ bá fẹ́ gbà máa fún yín. Ẹ ṣọ́ pé ẹ fẹ́ lómi fún oògùn owó báyìí o. Oògùn owó bá wà tí even tó bá jẹ́lé aṣẹ́wó lẹ fẹ́ mú mi lọ tẹ́ ẹ bá mọ̀ ẹ mú mi lọ bẹ̀ mi ì máa ẹ jọ̀ọ́. Ṣé ẹ̀yin máa ń gbé eré àyè báyìí? Mi ò gbé lérí àyè. Ẹ wá láti eré àyè yẹn wá ṣẹ́wó. Fún mi pé tí n bá débí báyìí pé mo máa rí ilé aṣẹ́wó mo dẹ̀ ti rìn aráàlú mi rí. So ni mo ti ní kí n tó béèrè bóyá ẹ tún lè mọ ibi tí wọ́n júwe fún mi yẹn ìgbà tó jẹ́ pé eré àyè ilẹ̀ yìí náà ń gbé. Èmi ò mọ ilé aṣẹ́wó kan kó ní aṣẹ́wó àgbo mo lè ẹ jẹ́ ronú ẹ̀ ṣé ẹ̀ ṣì wà around ní kí lẹ fẹ́ ṣe. Ṣeré náà báyìí mo ń dúró jẹ ẹ sọ fún mi ọ̀hún tẹ́ bá dẹ̀ ní ẹ̀pù tẹ́lẹ̀ ṣe fún mi lórí ẹ̀ ṣe. Okay, màá gbé yín lọ sí ilé kan tó wà nísàlẹ̀ ṣe ti rẹ́dí ìyàbí rẹ̀ dé lo ẹ máa ṣe transfer náà. Ẹ̀yin má wọrí màá ṣe. Ẹ̀jẹ̀ máa lọ. Ẹ jẹ́ ká dé bẹ̀rẹ̀. Ẹ̀yin máa wọ́n síwájú. Ṣe dúpẹ́ kọ. Hi darling.